nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti mọ ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò mọ̀ jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Kémi náà ní ẹ̀yin la tó ń wò báyìí nípa gbọ́dọ̀ wà mọ́ rí o tàbá ti fẹ́ rí bàbá ẹni káwá rí nígbè kí lọ́mọ ìyá tẹ́yà bá ti làágùn ó ń sunkún nù nígbà wo lò wọ́n nígbà wo là lè lọ bọ́lọ́n bá ti sanwó ọ̀yá nù ọlọ́run sì ti mú ẹ̀yin ní a gbọ́dọ̀ wò báyìí o ẹ̀yà dúró ni o ẹ máa fáwọn èèyàn ní ọ̀rọ̀ tí ó tù ọ́nú gbogbo ọ̀rọ̀ bàbá ni ẹ máa bá a rántí ẹ̀mẹ̀pẹ́ yìí ni ẹ súnmọ́ jù nílẹ̀ jọ ń wọnú àwọn ní ẹ̀mẹ̀yìn bàbá fẹ́ gbọ́rọ̀ inú kọ̀rọ̀ yàrá ẹ̀yin láwà bá ń gbé bàbá bó lọ bàbá sí ẹ ẹ̀yin lẹ lè describe wọn ebi ta làwọn akẹ́tì máa bá wọ sọ tán kò sí dẹ́yìn orí ń bá bàbá nítọ́lọ́wọ̀n ọ̀bá fi hàn yín lókù tó jẹ́ kọ̀kọ̀ ẹ̀yin tá a sì fẹ́ rí ẹ má jẹ́ ká rí àní rí bàmídẹ́ lọ́dọ̀ àdúgbò ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run tí kẹ́ ẹ máa rí àwọn èèyàn lẹ́kún láti inú ilé yìí ẹ má jẹ́ kí iṣẹ́ bàbá ò gbọ́dọ̀ parẹ́ o àwọn ọmọ gbogbo ń tá a bá lè ṣe aláwọ̀mọ́ wọn ní èmi ní president general tó iṣẹ́ ń bẹ kò sì ní parí. ní ọ̀sẹ̀ ẹgbẹ́ ń gbà wọn nurse party nǹkan bẹ́ẹ̀ làwọn náà ṣe àwọn ní yunifásitì tí ẹ ní gbogbo àwa náà lò. Ọlọ́run ó ṣe ànífilẹ̀ o. Abẹ́ẹ̀ni. Ó ti bẹ̀rẹ̀ náà nù. Bàbá ti gbé tiẹ̀ ti gbélé lọ ti gbélé lọ àjọṣe ẹkún ò ní jẹ́ tiwọn ṣé ò ní jẹ́ tiwọn sì ti mọ́lọ́n lọ́kàn lọ́gbọ́n tó ga jù. Àbẹ́gbọ́ níbi ẹ bá ti rí tí ẹ bá ti mọ́lọ́n méjì mẹ́ta mẹ́rin tí ẹ ti ń bọ̀ ìjà àgọ̀ ló wà níbẹ̀ kan ṣoṣo. Ìsẹ́ntó tó sìn ìsẹ́ntó tó bọ ọlọ́run ọba èmi ò lè má sọ̀rọ̀ ń pa ẹ má bọ̀rìṣà ìbọ̀rìṣà mú ìfẹ́ hàn rẹ̀ mo hé tiẹ̀ abẹ́gbọ́ ẹ bá gbé ṣe mi ò lè má sọ so mo ti sọ ẹyin táwọn ó sì gbé lọ́wọ́ nínú àlàyé pé ọlọ́run bẹ pẹ̀lú wa ọlọ́run wà pẹ̀lú yín o kí n wá bá yín kí n wá kí èmi ò lọ́rọ̀ míì tí mo lè sọ ní kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín pé ọlọ́run lọ́ba yóò sì máa wà pẹ̀lú yín lórí ẹ̀dùn tí lọ́ba yín gbẹ́rù yìí á sì jọ gbé ni àní dára wa dáa ẹ ti gbọ́ kábíyèsí ọlọ́run mo sì fẹ́ máa rí ẹ̀rín tẹ́ ti pàdé wọn náà ní ẹgbẹ́ àmọ́ ìdùnnú ni o bàbá yóò pàdánù o bàbá ìrẹ́rìn lọ ni o dá ìka mọ̀ sòrò rẹ̀
kí yá omi mọ̀ tí ká ní rẹ́rìn lọ kò sunkún ó sunkún wáyé ọ̀rẹ́rìn lọ ó ti ń bọ̀ wá ṣe ẹ̀yẹ ní sí ìwọ́n tó bá ń ṣẹ̀ ẹ̀yẹ ní ìdí ọ̀ṣẹ́ àwa ní ó sì mọ̀ dunnú ni ẹkún ò ní gbẹ̀yìn ayé wa ẹkún ò ní jẹ́ tiwa ìdùnnú ayọ̀ àtàlàáfíà náà inú ilé yìí yóò ga jù báyìí lọ. kì í ṣe pé Sheikh Muyideen Bello kó inú ilé ọmọ sí láti lè kọ́ dìrì tá a máa ṣe gan-an a ṣe ìjẹ́ ká mọ gbogbo ìgbà tá à ń ṣe wọ́n wà náà wá ẹ má jẹ́ àmọ́ àwọn tí wọ́n ṣàṣẹ́yìn gbà bàbá ti àwọn òbí ṣàṣẹ́yìn ọlọ́run ó sì bẹ̀rẹ̀ tí ilé yìí ọ̀dà ọ̀ ọlọ́run máa jẹ́ ti ní ọlọ́run máa jẹ́ ti ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó jẹ́ ẹ̀ṣẹ̀ ìrandíran tàbí ètí bàbá wa náà tó bá jẹ́ pé nítorí èèyàn ọ̀gbọ́n èèyàn kùdìẹ̀kùdìẹ̀ wà kọ́lọ̀ foríjì kọ́lọ̀ foríjì ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ̀ kẹwọn sáré fẹ́ wọn kẹwọn àlùjánnà Fírdàùsì mo ti gbàdúrà fún wọn láàárọ̀ yìí mo ṣe ń kí fájìrì lọ́wọ́ ẹ̀ mo tún gbà ọ̀rọ̀ wọn kàn wá pé pé gbàdúrà fún Alhaji Sheikh Muyideen Bello Àjàyí Bello mo bá tún ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ mi dọ́dá o àwa ni ká múra ní pé kó ń kálukú yẹ sí ọwọ́ ẹ̀wò ó múra kó o ṣe dáadáa èmi ń ṣe dáadáa ń tèmi ilé ayé tèmi ní ìsìnbọ̀rìṣà ó ẹni máa ń bọ̀rìṣà kọ́yà lọ dákẹ́rẹ́ nínú ilé bàbá rẹ̀ ntọ́lọ́ ń wí ní pé ntọ́lọ́ ń wí ojú ń tẹ́ èèyàn sọ̀rọ̀ ọlọ́run la bá ń lé ayé o ẹ̀sìn àbáláyé mi àti wọn ọlọ́run ní ọlọ́run la bá láyé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ìmọ̀ ọlọ́run lọ́kàn ní ẹ̀sìn àbáláyé. kábíyèsí bí ọ̀rọ̀ tí bàbá sọ gan nígbà tí wọ́n ń bẹ láyé ilé arúgbó àwọn bàbá wọn àwọn ọmọ kan fẹ́ sọ di ilé òòṣà. àwọn sì sí dáadáa. wọ́n wá gbó wọ́n gbó ilé òòṣà wọ́n gbó dànù ní wọ́n fi kọ́ mọ́sáàsì tẹ wá bá ní sí yẹn. mo wá bẹ̀ mo sì wá mo dúpẹ́ mo fi appointment kan ní Àbújá lẹ̀ ni mo fi lẹ̀ mo cancel ni mo bọ̀ wọ́n ti fún mi lápẹ̀mẹ́ mo ní mo gbọ́dọ̀ dé òkú lábìrin ní mọ́sálásí. lábìrin bẹ́ẹ̀ ni lábọ́ bẹ́ẹ̀ ni lábọ́ ni lẹ́yìn ọ̀ràn yẹn nígbà mo sì ń lọ bàbá dìmọ̀ báyìí wọ́n tún fọwọ́ lé mi kò bá kó o ṣe rẹ̀ fọ́tò yẹn bẹ̀rẹ̀ inú wọn dùn ní bẹ́ẹ̀ ni inú wọn dùn. last time tí mo rí wọn bẹ̀rẹ̀ níjọ́ yìí bàbá dìmọ̀ mi gan ni owó ò ṣe mí wọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ààrẹ mùsùlùmí ilẹ̀ lókun nìyẹn. Ìlóbù. bẹ́ẹ̀ni ok aláàbò asọ asẹ asis kọládé. yóò ní alo ológun gbọ́. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni mo wá bẹ̀rẹ̀. ẹyin tí bàbá ṣe ń jọ náà wọ́n dì nígbà mo ń lọ wọ́n dì mọ́ nígbà wọ́n bá tó fọ́ lé mi nínú báyìí. Èèmọ̀ tó mí ni àwọn tọ́lọ̀ ń bá ti sọ ń gbé báyìí ni ó ṣe àwọn èèyàn ọlọ́mọ tẹ̀lé tọ́lọ̀ ń bá paláṣẹ wọ́n tún wá jókòó bí sẹ́gbẹ̀ẹ́ báyìí láyà fọ́tò bẹ́ẹ̀ni fọ́tò yẹn mo ti ń lò ní ó ní mo ti rí lórí ìdí ọ ti wà lórí bí ó ṣe wà ní. bàbá náà ni wàá máa dá wákàtí ẹgbẹ́ pé ibi tọ́lá ó dé àwọn èèyàn bẹ̀rù pé wọ́n lè bá a lọ́lá wọ́n fò tọ́lẹ̀ wọn ọ̀ṣọ́ bàbá wa ní ibi tọ́lá òde tí ó fi ní iyè kárí ayé ọ̀tá ni ó ṣe sábàbí tí tọ́lá ó fi débẹ̀ mọ̀nàfẹ́ ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀. àbínú ẹ̀ ní ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀. aláìní ni ó ṣe sábàbí tọ́lá ó fi débẹ̀.
bàbá wa Olúwo ń bọ̀ láti Mẹ́kà lọ pàdé wọn nígbà tí wọ́n ráàyè jáde nínú airport ó tó wákàtí kan tí gbogbo àwọn èèyàn wá di ojú ọ̀nà àwọn tí wọ́n ṣiṣẹ́ ní airport gan pa wọ́n gbà pa wọn gbàrú àlejò bẹ́ẹ̀ rí bí wọ́n bá ti wá rìn tó mẹ́ẹ̀lì kan ẹ ti rí tí wọ́n ti gbé placard àwọn èèyàn ti di títí pé kábíyèsí Olúwo wọ́n débẹ̀ àbí wọ́n débẹ̀ kò sẹ́ni tí ò máa wo social media ọba Mẹ́kà ọgbà bàbá Olúwo lálejò tọ́gbà wọn lálejò rẹpẹtẹ àti mọ̀ pé oríire níbẹ̀ lára wọn láti Ìbàdàn sí Ìwó àti fi wákàtí 3 rìn láti Ìbàdàn sí Ìwó lásán wọn ò já lọ èmi mọ̀ káwọn ni àwọn ráìdà lè gun masini tó fo ẹsẹ̀ kan tí ó rí masini báyìí ó sì máa ń bí. ẹyọ tún mọ bàbá wa yìí èèyàn Ọlọ́run ni ó ilé èèyàn Ọlọ́run làwọn ẹ̀yìn wàláì ilé òjíṣẹ́ Ọlọ́run làwọn ẹ̀yìn bàbá Sheikh Muyideen Ajani Bello wọ́n sì parí mọ́sálásí yẹn kí á tó lọ orí pọ̀ ń parí mọ́sálásí yẹn wọ́n ní owó àwọn ni o wọ́n ní ìgbowó lọ́wọ́ ẹnìkan ṣe wá rí gbogbo pé ìta ń lò yìí Ọlọ́run ti fi hàn wọ́n tipẹ́ ní a fi fi mi jẹ president general jẹ mi jẹ mọ̀sẹ̀ ìjọba ń gbà yẹn. bẹ́ẹ̀ni mo ti ju bí ọdún 2 lọ. a ní ọdún méjì kẹ president general àti 2016 ọdún tí mo gbọ́ ọdún yẹn náà ni. bẹ́ẹ̀ni. ebi ara àwọn ọba tí ń lówó jàǹkàjàǹkà tí ń ta gbogbo lẹ́ẹ̀tẹ́lẹ̀ Èkó ló yẹ kí wọ́n gbé lọ àbáwọn ọba Èkó tí wọ́n ń talẹ̀ 2 billion kọ́lé yẹ kí wọ́n tí wọ́n fowó bọ̀ wọ́n ti mọ̀ pé àlọ́ ọlá ò wà ọlá táwa fẹ́ lu ọlọ́ọ̀lọ́ ọlá tí ọkàn balẹ̀ tí ó pẹ́ abẹ́gbọ́ tí ó pẹ́ títí ayérayé ọlá tó bàbá wọn sì ti rí aláwọ̀ máa yóò ní parẹ́. Àmín Allah. Kése ó kọ bàbá yóò lè parẹ́. Àmín. Ó kọ ẹ̀ ní. Kábíyèsí níjọ́ mo ti ń sọ fáwọn èèyàn mo tún fẹ́ sọ fún ẹ̀yin ìyá wa lónìí ọdún 28 rèé tí bàbá ti ń wá sí wò ẹ̀ tí wọ́n ti wá sí fún wa ní wàlúwàhí tàláì ní ibi tí wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa. Ìyá kò sí ní jẹ́ ìyá wa. Bẹ́ẹ̀ni. Tọmọtọmọ. Àmín Allah. Tìran. Ọmọ. Ẹ̀ẹ́dìran Muyideen Ajani Bello wọn ò ní tòsí. Wọn ò ní rí pọ́njú o. Àmín Allah. Gbogbo àwọn aláwọ̀ yìí náà gbogbo ẹni tó gbà ń pé òjíṣẹ́ dáadáa bàbá yìí ṣe dáadáa èmi ò lè sunkún ó dùn yàn má a gbọ́dọ̀ sọ fọ́lọ́run bẹ́ẹ̀ rọ́lọ́run ló ní ó tún fẹ́ lọ lòńbò mi ó tún ti mú lọ ó fẹ́ lọ lòńbò mi tí wọn ò tí ì mọ́ lọ́run bẹ́ẹ̀ kó tó lọ sòótọ́ bí mẹ́ kò ní wá ní àwọn táwa mọ̀ ó lè wà lọ ó lè lọ jẹ́ pé bóyá kèfèrí kan àwọn fìràwọ́ nìkan tí wọ́n ọ̀dà ní ọ̀wà ní ọ̀yá ìwọ́n tó ń bọ̀ ìsàtẹ́lẹ̀ ọ̀yá mọ́ sòótọ́ ẹ̀mí àwọn ọlọ́run ọ̀dẹ́ mi tuntun yóò dá fún wa ẹ̀yin ìyá wa ẹ̀dùnnú ẹ má sọ fún o ẹ̀yin kọ́ lẹ ní o ẹni tó ní nǹkan ló mú nǹkan ẹ̀ lọ́wọ́ wọ́n bá jẹ́ yín lọ́kọ́ mú lọ́nkọ́ kí làwọn ó sì ibi ìyá wa kan lọ ẹ̀yin wà á fi yọ wọn o tó ń gbókọ lọ́nga ní pé ìtọ́lọ́mbà ti ṣe mọ́bílẹ̀ rẹ̀ ẹkún kọ́ o alhamdulillah ẹ jẹ́ kó pẹ́ yín ọ̀pọ̀ èyí tó bá dúpẹ́ jù láyín sàkárí tún la'azidannakum
ẹni tó bá dúpẹ́ jù òun ló èrè ọwà lọ́wọ́ so competition alihamdulilayi ọpẹ́ òun ni kí ọ wà lọ́wọ́ yí báyìí o competition rẹ̀ òun ni kọ́ wà lọ́wọ́ ẹni tó bá ṣe alihamdulilayi jù pé o ṣe ohun ọlọ́run o ṣe o ṣe o o ṣe o yọ̀dà fún ọ mi dúpẹ́ o pé mo wá bí lẹ́nu pé mo tiẹ̀ lè débí lẹ́nu wọ́n bá yẹ pé mo ti lọ ń bọ́ ṣé mi lè débí àwọn mi fẹ́ débí ohun ò lè dé ẹlòmíì fẹ́ débí láàrin ọlọ́run sì ti mú lọ abẹ́rù pé abẹ́rù pé gbogbo ẹni tó fẹ́ wá nìyí ló lè débí èmi débí o mo dúpẹ́ o wá sì wọ ọlọ́run wọ́n bá jẹ́ ń délé láyọ̀ orí ahọ́n ló wà àṣẹ ọlọ́run ní máa ṣe ẹ ṣáà fọlọ́run lẹ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo takùtọ̀ lọ́hùn ẹni tí ọba takùtọ̀ lọ́hùn ó lẹ̀rú mọ́ra ẹ̀rọ ọbẹ̀ mi nígbà ọba ti lọ yá ṣe tó bá ti lọ yá ẹ̀rù ikú kan ọba nítorí kọ̀ láṣẹ lórí mi ẹ̀rù rẹ̀ ọba mi ẹ̀rù ẹni tó dá ikú nígbà bá wù ọ̀yà tó bá ti yá ọ̀yà nù. torí kọ́ lọ́ọ̀ náà ni ládàkàṣà òun náà ṣá wà àkàṣà ó ní ewu lẹ́ ń páyé èèyàn sí ọlọ́run lèmi ni ẹ̀ páyà torí mi mọ dá ẹni tẹ́ ẹrù kò lágbára agbára tó ní èmi ṣé bẹ́ẹ̀ ní nọ́mbà wọn pẹ̀lú ògbó ọlọ́run lágbára ọlọ́run. wọ́n bá ń fún yín nọ́mbà tí ṣètìlọ́ wọn wá kí ní ọ̀rọ̀ ní ìdílé salamu alaikum Wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. wájà sí alihamdulilayi Alhamdulillah. alihamdulilayi Alhamdulillah. yàwá dé ládìí. Alhamdulillah.